con el hidrofán y el eruque sonando, limpiando. Vamos, ¿dónde marcaron? ¿Dónde fue que marcaron? Más pegadita. Ahí mismo está parado. Vamos a abrir, oye, vamos a abrir, dile que vamos a abrir el hueco para... ¿A dónde fue? Ahí. ¿Dónde está parado? No, allá anda el vaso. Ok. Más o menos. Es que ustedes lo único que van a repetir es de hilemos luego hacia abajo. Pero luego después que yo haga la indicación. Vamos, Besa, vamos, todos confiamos en ti. Ọ̀gẹ́rẹ́ ilẹ̀ mú pọ̀ alẹ́numọ̀ fún Elédùmarè bàbá òkè ọba àríkú ọba àrídìbàjẹ́ àgbàdo àṣẹdowó ẹ̀ báyìí ó àràbà àgbáyé ló kì í fẹ́ ìbá ṣẹ̀dá ìbá tẹ̀dùmọ́lẹ̀ àwò làrẹ́ kírìjà àwò jùtá iléeṣẹ́ àwò ilé ọyán ìyàwó lórí àwọn òmẹ́lẹ̀ yìí eré mi àwò òdí ọ̀wọ̀ adẹ́gbọ̀n àwò lẹ́ẹ̀fẹ̀ mo ṣe bá adésíyọ́wọ́ àwò làrẹ́ adéfàlù adífàṣẹ afẹsìgbà kọrùn sáwọ́ ọlọ́fun ọmọdé ìṣẹ̀lẹ̀ ọ̀hún pé ojú ọmọ mọ́ olóòwò ẹsẹ̀ gìrìgìrì kàlú ẹlẹ́ ọ̀gẹ́rẹ́ láǹgbà mọ́jọ àmì láìpẹ́ ọjọ́ bóyáde níyó bóyáde ní àpèsì nígbà bá ti ń dáwó lébà tó já yọrí sí rere báyìí o fúrúkọlẹ lẹ́rìn ìpín ẹgbẹ́ jára ṣe é máa tán wọn lúrí lẹ́rún jẹ díwákò gbín kó máa jẹlẹ ẹ̀pẹ̀ tí ò ní kú mọ́ ìdíjẹlẹ̀ ọmọ awo ìdíjẹlẹ̀ yóò kú mọ́ ọ̀yàn kan rí kú báyìí o bóyáde níyì bóyáde nẹ̀yẹ bóyáde ní àpèsì báyìí o ìjẹ́gẹ́dẹ́ àdáwọlé mọ́ ẹ̀kọ́ yọrí sí rere báyìí o ìjáde níyì o ẹran mẹ́ta lọ́dẹ̀ ẹ̀ pa ọdẹ ẹ̀ pasán ọdẹ ẹ̀ pòfo ọdẹ ẹ̀ pàdánù báyẹ̀kọ́ pasán báyẹ̀kọ́ pòfo báyẹ̀kọ́ pàdánù àwọn mẹ́ta láàmú àléèbá àkẹtì àṣetì àmúbọ́ mẹ́ẹ̀kí mọ̀jẹ̀kẹ́ rìbò lórí oríṣiríṣi báyìí o kóyékéde ní iyì kóyédé ní ẹ̀yẹ kóyédé ní àpèsè kóyé onítají ìlú òsídé ìpérù yàndúrà kọ̀ọ̀mìlà tí bàbá lọ́ọ̀ fowó rà lé lérú èyí lọ́nà ń jẹ́kú èyí lọ́nà ń jẹ́já àtòkútọ̀sà nàìjíríà rinlá kàkéré tí wọn nífẹ̀ẹ́ ọ̀ọ́ ni àǹdá sigidi kátẹ́rin àrùn bẹ̀rẹ̀ kẹtẹ́fọ̀n elúgbẹ́lù tọ́ ni ẹ̀yàgbẹ́yà tọ́jà àgbàlẹ̀ tókùn yemide rèébú yemide ìdúrólógọ́tà ń polókun ọmọ àyè káhàn níbú káhàn lówó ìjọba lọ́wọ́ yọ jórí ìjọba ọmọ ẹ̀kọ́ ẹ̀jọ̀ gọ́mọ̀ tèmíyàn là kọ́kẹ́ àkéjọ tí agomọ̀ yọrí gẹ́tì èsì láyọrí jù rédèrèdè àmì ayọrí jù rédèrèdè àwọn kútẹ́lẹ̀ ọmọ àrùn eléèpẹ́ ọmọ lọ́fin àtẹ̀kíní àtẹ̀kejì ọmọ lọ́fin ni wọ́n ṣe wọ́n ní ká mẹ́ẹ̀ta àtàwọn àgbààgbà lẹ́jọ́ tó ń ti tọ́jú òtún fẹ̀mí Ọ̀rúnmìlà Ògún ìyàmí ṣàpàná èṣùláàlú gbogbo náà ni wọ́n bá wọn sọ̀tàn gbogbo náà jọ ń ṣe àwọn ní ọkọ̀ọmọdé bá mọ wọ́n wẹ̀ á bá àgbà jẹun gbàdá bá àgbà jẹun tán náà lọ pẹ́ran wọn náà ń wò ó ẹni wò ó kú kú làwọn náà bá lọ ń dáwó ṣe ojú rẹ̀ náà ṣe múlẹ̀ àwọn gbàdá mú òun ẹ lọ́jọ́ kìíní àná ìwọ ọlẹ̀ oníkẹ́mọ̀ mú òun lẹ ilẹ̀ mọ̀ mú òun wa lọ báyìí o mọ̀ pa wá ká mọ̀jì mọ̀ pa wá láìpẹ́ ọjọ́ o mọ̀ mú wọn dùn wá mi láìpẹ́ ọjọ́ o ìwé kádẹ́ni yìí kádẹ́ni àpèsì mo fi tọmọdé síbà kí wọ́n tara àgbà lọ́wọ́ wa torí bọ́ kúbọ̀ lọ́mọdé bọ́ kó lùkú tó ìgbàkúgbà ló ń gbà mo fi tọmọdé kí wọ́n tara àgbà lọ́wọ́ mi báyìí o ọmọdé ilé ìfẹ́ wọn ìgbéná kárí
àdàbà ẹ̀fẹ̀ wọn ṣùṣù ká jìrìn wọ́jà ọba náà tọ́ lórúkọ tá ń pàṣẹ àgùntàn ló bí èyí rẹ̀ ọgbàrá jọ ọkọ̀ ayọ́jẹ ìṣubú mẹ́kùn ìjọ pátán ọmọ orin kọmọ ẹgbẹ́ aláké ọmọ okùn bọ̀ wọn ìjẹ̀gùn ní ìbà ọmọ nǹkan ọmọ gidigidi wọn kẹtàgbà ẹlẹ́lọ́ kílẹ̀ bí ajá adìyẹ tẹ̀bà ti pẹ̀sẹ̀ tura sí ẹbọ bá àbí sóògùn ẹbọ rẹ̀ ní fí ètùtù rẹ̀ ní dà èmi owó lábẹ́ èmi owó lábẹ́ awódọ̀ tí mo bá gbogbo òrìṣà oko pé ilẹ̀ báyìí kò jẹ́ kí ni wọ́n dòde ọ̀run báyìí o àbútọmọdé ṣe báyìí o ẹ̀pá rẹ̀ mú mọ́ yíyan rẹ̀ ọwọ́ yín ló wà. Ọ̀pá tó mà ní tẹ̀kù ọ́ dẹ́kun pẹ́rẹ́ rẹ̀ tẹ́sán ló ń pọ̀tà yín má jẹ́ ló ń dẹ́ka alájá. Obìnrin rèé aláṣẹ ọ̀run nílà bára mi àgbẹ̀mìrègún àyàn àràbà ló ti fẹ̀ obìnrin rèé o. Àlàáfíà àṣeyọ. Chiquitico. Ojalá. Chiquitico. Mínimo, mínimo. Èṣù lọ dá sórí èṣù. Hecho está ahí. Pásaselo a alguien que lo eche, hecho. Hecho está ahí. Can we have the tumbler to take this? But we have to do it. Lọ́kẹ́dẹ̀ ni ìkórìíṣe kó mọ̀ fọ́ ọ́. Iwájú lòrìṣì kó wá máa lọ báyìí o. Ó làwọn máa lọ wájú ni o. Iwájú lọ lé sí yín. Wọ́n máa lọ wájú mọ̀jẹ̀ orógun kú o. Nígbà tí ní kò máa dojú òrìṣà kó wọlé kó wọlé dojú ara ìbúlẹ̀ báyìí o. Lọ́kẹ́dẹ̀ ni ìkọ́dẹ̀ ni yọ. Ilé ọ̀gẹ́rẹ́ lánàá òun náà ń bọ́ báyìí o. Mọ̀ gbé wọn jẹ láìpẹ́ ọjọ́ o. Mọ̀ gbé mi akápò ẹ̀ náà jẹ láìpẹ́ ọjọ́ báyìí o. Ìyáde níyì, ìyáde ní ẹ̀yẹ, káàgbẹ̀yìn wa lélẹ̀. À ń tọ́ ṣe báyìí fún ìgbẹ̀yìn wa ní. Torí ẹ̀sẹ̀ àti babaláwo àtolówó àtòǹṣègùn àti gbogbo nkàdùkú ibi tá máa wọlé sùn náà ibi tá máa wọ sùn nílé báyìí òun là ń tún ẹsẹ̀ báyìí gbogbo ìṣòkò ló ń tún ẹnu tún ẹsẹ̀ báyìí o ẹgbẹ́ ní yìí o. Señora, también pueden hacer de esta manera. O polopo tutu. Ya me digo. Esa cosa no la he hecho todavía. Señores, ¿qué más vamos a pedir? No, el club de Alafia. Seguimos triunfando. Señores, no pueden estar dentro del círculo. Tiene que estar. Es la barrera, es el límite. Al menos que sea ovalado. Ya están determinados los que iban a estar dentro. Just follow the instructions. Solamente las instrucciones que está pedido. Perfecto, ok. Vamos a cerrar ahora. A tapar. No, vamos a tapar. Que tenía la mamá ya ni una llama y una fruta, pero No, pero aquí no lo marcó. muy pequeño. No lo marcó. No, y aparte que no lo marcó, eso se hace cuando lo marca, madre. Aquella vez a su hermano porque se lo marcó. Realmente eso no va en la... Antes lo hacíamos. En la diáspora hacíamos eso, metíamos frutas y todo. Pero lo único que sacea el hambre de la tierra es la vaca por ser la tierra tan grande. No, pero antes lo hacíamos todos. Todos lo hacíamos. Claro. Sí, no, antes lo hacíamos. Henry, ya tuve el oriquí ahora.
Iba hoy legere. Avenida Demo Peo. Avenida Demo Peo. Setiguremo Peo.